Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀, ẹ kú ìjókòó. Wasiu a sọ̀rọ̀ nípa ti Tinubu lákọ̀ọ́kọ́ wípé operation ló ṣe ń bẹ̀yìn. Mo mọ̀ pé Tinubu gan mọ̀ sunkún, ìyàwó ẹ̀ gan máa sunkún pé ṣé o mọ̀ pé Tinubu ń ṣe sẹ́nítọ̀ kì í ṣe rẹ́pù kì í ṣe odidi pẹ́sidẹ́ǹtì ìlú. Ìkànnì Wasiu olórí ibú làwọn ti máa ń gbógbò fún Ọlọ́run. Ìkànnì o Fatia bọ́ síbí. Adàgbàjẹ́ ráìfù. Ṣé ọkùnrin wo lẹ́ ń ṣe competition fún? Èyí owó kò ń fún yín náà. Wasiu ń fóbìnrin lówó. Ṣókò rẹ̀ lùdún bẹ́ẹ̀ ni àbí òótọ́ ni pé gbogbo ẹni tí Wasiu bá ti fẹ́, gbogbo ẹni tó bá ti fẹ́ rí, wọ́n lẹ́ẹ̀kí lè move on. Ìbóyá ẹnìjọ́ mẹ́ta wọ́n gbé ẹ pẹ̀lú boyfriend ẹ kan jáde tẹjọ́ ń paná ṣókù yín. Kí ló tún wá fa tí wà ti rọ́pò nígbà sórí ẹpọ̀n? Àti ẹ̀ṣẹ̀ pọ̀n gidi, ẹpọ̀n fẹ́ dírà, ẹ pọ̀n gbogbo àwọn obìnrin. Bí oko Wasiu bá lélẹ́ ní wàláì ó ń lo buratashi ni. Pẹ̀lú bí Wasiu ṣe wé sókó ẹ̀tọ́, oko Wasiu mọ́ máa rọ ni. Ó ti lo ìgbà ìwé, ó ti lò nílòkulò. Bí Wasiu ò bá lo Viagra kò lè dòbò. Rọ́pò kí ló tó descend ara ẹ̀ sọ lò. Ẹ̀yin wèrè méjì, ẹ̀yin asíndẹ̀mádé. Ìwọ ń nujú Wasiu, wèrè kan jókòó sórí ẹsẹ̀. Ọkọ yín náà dàtà lọ́kọ yín alágbe. Ọkọ yín oní operation sọnù. Kílé tó ń du wájú mọ́tò. Sórí rọ́pò. Ó ní owó burúkú lára. Tẹ́ bá wo fídíò yẹn bí kan fi ọwọ́ ti Fatia dànù. Gẹ́njú ìbẹ̀yẹn fún ìkẹ́ lọ́wọ́. Ṣé nígbà tí Wasiu ní kó wá jókòó sí ẹ pé àgbà òfò ní Wasiu Ayinde. Ẹni tó bímọ fún ẹ ò tí ẹ jọ ẹ lójú. Àwọn ọmọ ogun ò jọ ẹ lójú. Kódà ibì kan wà tó ti àwọn ọmọ yẹn gbà tán wá kí pé kán máa lọ báyìí. Ìwọ tó ẹ pa lágbàfọ̀ ní ọ nílé barista. Ó máa wá sí nǹkan. Wasiu nígbà gbé mi lọ Nàìjíríà tí mo wà Nàìjíríà tó ní wá ṣiṣẹ́ fún olóṣèlú. Ó bá mọ̀ tí lórí mi. Níwọ̀ owó mo wá lọ́wọ́ olóṣèlú mo lọ wá tí lórí mi torí kò sẹ́ tó súnmọ́ tó ń bá yé wọn jẹ́. Kò sóbìnrin tó dó tó bá yé wọn jẹ́. Àrùn ibi àkúbẹ̀ ẹgbẹ́ lèmi àti àjọ ń lọ 70 ni. Wasiu ìyẹ́ ẹ kú bá àjẹ̀ láwọn ìyàwó tó kù fẹ́tí àwa kí tó kọ̀ṣọ́nà àwọn méjèèjì ìwọ kan tún fi wọ́n hìtì ara wọn. Ìyàwó méjì ń jà wọn kíra wọn, ìwọ gan tún ṣe fọ́dífọ́dí ó tún fi wọ́n gbára wọn. Àníkà ní ọ bó ṣe máa ń dáàrin àwọn olórin onífújì bó ṣe máa ń forí ara wọn gbára wọn. Nítorí ṣe ń kámẹ́rà yẹn gbogbo ìwà tẹ̀wọ̀n kámẹ́rà yẹn ó ti sọ fún wa irú personality tó jẹ́ túlétúlé dálérú oní ẹ Wasiu wọ́n máa ní fowó ṣe. Igbó ẹ̀sìn mórí ẹ̀ my love. Okay. Ìyálé yẹn ló kọ́kọ́ wá kí ẹ̀mí tó jókòó sí. Ó wá play last right. Torí ìyọkọ ẹ̀ tó bímọ fún ó káwọn ọmọ mẹ́wàá. Fatia àti wọ́n yóyò tó bímọ fọ́kùnrin mẹ́rin
tó pe rẹ̀ ń rọ́pò. Ẹ wá ẹ kọ́kọ́ ń jà èmi ní ń jókòó síwájú. You are a disgrace to womanhood, Fatia. Ṣé wọ́n jẹ́ bí ìbò ṣe marriage pẹ̀lú rọ́pò? Aṣọ onílọ́wọ́ òdì ẹ̀rú kó tó wú bí búrẹ́dì àgàmbíà ó wú bí búrẹ́dì tó kó sómi. Ẹ̀kẹ́ láyé wà torí pé òbí mọ fọkọ ọkọ ò fi ọmọ orí po tí ń fọkọ mi wọ́n ti gbé sórí social media pọ̀ tí ń fọkọ mi ẹ wá lọ sòkú ìyá àyà ìyá ọkọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé dandan ni kò jókòó síwájú òpònú ní Fatia. Àṣewọ náà ló wú lára àwọn tí mo bẹ̀rù jì láyé àwọn tí ń sọ̀rọ̀ ni aṣọ òburú àjẹ́ ni ọ́ Fatia o tálàgbà nínú Fatia àti rọ́pò náà tálàgbà náà méjì Fatia ojú rọ́pò lọ ọkọ fẹ́ mi ní ìsìn torí pé nìkan ti bímọ rí kò ń ṣe ìyàwó rẹ̀ kò yẹ kó jókòó síwájú ó fẹ́ da òkú yẹn rú ó dẹ̀ pé omi ní rọ́pò wà ní omi rọ́pò wà ní ilẹ̀ tó pọ̀ mọ́ àṣàbí ọmọ fúyẹ̀kẹ́ ṣẹ́ńtì ń pa ohun magogo lẹ́nu máa wí lẹ́yìn àwọ̀ kó ń ké fáfá ó ní ojú tì Fatia. Wasiu ń fún ẹ lówó oníṣẹ́ ẹ lọ́wọ́ náà ẹ̀tọ́ ò jókòó síwájú mọ́tò yìí. Wọ́n táwọn wèrè kan máa sọ ẹ má bò bá díẹ̀ ó bímọ mẹ́ta I'm so fucking what? Ṣé Wasiu mọ̀ pé ó bímọ mẹ́ta tó ó tó lọ fẹ́ lómi? Ìbíyàn kan náà ni Wasiu fẹ́ kí wọ́n náà tó gbà. Why tó fi move on? Why tó fi move on? So wrong bó ṣe jókòó síwájú yìí. Ẹ̀yin láyé rẹ next time. Pass me àgẹkù ní gbogbo àwọn ìyàwó Wasiu. Ó ti fa àwọn kan náà lẹ̀ nígbà tó ń sọ pé Fatia mi ó ti fi àwọn kan lẹ̀ fún ìwọ náà rí. So níbẹ̀ yìí rọ́pò gẹ̀bí. Second one. Leo Fatia. Pupa lanta. Gbogbo tí ìgbésí ayé oníṣìnà ibi tó láǹdì sí àwọn ọkùnrin olówó documentary lórí Google tó ti fẹ́ tó ti bímọ fún àṣọdọ̀ olórin ni tó ti tí obìnrin bíi 50 ti bímọ fún. Ṣé òkú lẹ lọ ṣe mẹ́yẹn ni àbí ẹ̀rọ operation lẹ́yìn náà lọ ṣe ẹ lọ jìjà àtìyàlẹ́ àtìyàwó ẹ̀ tún wá lọ́kọ rí ọkọ dìgbòlùjà Wasiu Ayinde lẹ́nu ṣépótì ọkọ rádaràda ọkọ túlétúlé ọlọ́mọ fún mi lọ́kọ òfò kàkà fi kí n fẹ́ rú Wasiu makúlọmọ dó ewúrẹ́ ẹ̀yọ olólòṣogbo ìkànnì Wasiu Ayinde bó ṣe ń dàrin àwọn olórin irú náà ni ó sọ pé ó dàrin Táyé Currency àti Pasumọ́rù Wasiu Ayinde túlétúlé ni so yẹ lára ìbókùnrin ẹlẹ́ lọ ṣe ó wá ní kí bọ́kọ̀ wá jókòó sórí ẹsẹ̀ eléri ibú ni ó wà sí o ó dájú ọkùnrin ní ó yẹ kí wọ́n fi ẹrú bọ àyálù ìtọ́ máa ń rú lọ́nà kò bọ́mọ jẹ́ ni ìkà ni ẹ́ ṣé ayé ṣe bó kù lẹ́lẹ́ lọ ṣe òkú ìyẹ́ òdùn ẹ̀ òkú ìyẹ́ òdùn ẹ̀ tó tún tó kú ìyẹ́ bá dùn ẹ̀ ìyàwó tó bímọ fún ẹ rọ́pò wà lẹ́gbẹ̀ẹ́ Fatia wà lẹ́gbẹ̀ẹ́ kan ó wá pé rọ́pò kòkó wá jókòó sórí ẹsẹ̀ ṣé bẹ́ẹ̀ dì lẹ́yìn ṣe ni ṣe bó kù lẹ́lẹ́ lọ ṣe ìwálẹ̀kùn kọ́kọ́ dá ats tó ń ṣe é dì lérí ibú ni ó wà sí ká kúrò fún ọ.
kí ni nǹkan tó try láti proof bẹ́ẹ̀ ṣé kí rọ́pò wọn bá àná ẹni àlìálí rọ́pò yóò sún mọ́ bọ́sùkọ́tà ló ń gbé nínú ilé ẹ̀ńgẹ̀bù ẹ̀kẹ́ ẹ̀ tó gbé ní main house. Jọ gbé ní main house. Àbí ṣe fatia tó bí mo fọkùnrin mẹ́rin fatia mo ní fatia rọ́pò òjẹ́lé èrò jẹ́lé egúngún adagilasa ọmọ ọ̀gá kò ní bírèènì. Àwọn oníbà yín ṣọ̀rẹ́ náà àwọn èèyàn bí àwọn tí àwọn ìyàwó alágbe ẹ̀tọ́ ẹ̀ ò sọ pé kí wọ́n pè jókòó sí ẹlẹ́sẹ̀. Wasiu Ayinde, you are an attention seeker. Nígbà tí bàbá mi níjẹ̀bú kábíyèsí o bàbá ẹ̀ pẹ̀lú rí oyè ọba Ìjẹ̀bú wọ́n fi ẹjọ́ yìí náà bó ṣe jókòó tó ń ṣe ìrùkẹ̀rẹ̀ níbi ká tó ń ṣe kí ni tó ń ṣe ẹ́ náà ta ló gún yan fún ẹ tó ta làwọn àjẹ́ tó ń tiẹ̀ lẹ́yìn òfò ni ó ṣe wọ́n mọ́tò ni ó pa wọ́n bá ń jíṣẹ́ pé Tòkunbọ̀ ọmọ Fóyèkẹ́ ní sọ̀rọ̀. Oppressor ni ẹ o ẹ wá rí ìjà ìsọ̀bí tí Fatia àti ti ẹ̀mí mo ṣáà mú gbé fúnra wọn ibi tí rọ́pò ti Fatia tó push ìwé mo ń bọ̀ ẹ̀yin lẹ kúkú gbọ́rọ̀ yín wá sí bá yín analyze rẹ̀ gbogbo a sì lè dá analyze fún 3 years kò sí tí fi ń ṣèyàn Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ọkọ wọn ló kó ẹṣin ìyẹn jókòó báyìí dagbada bolè oko nle adagba going 70 òpònú tí ò lè tó lé Wasiu Ayinde òpònú ni ò lè tó lé akómi ẹṣin dàsẹ́ rán ní ojókòó báyìí ó wá ṣẹ́wọ́ sí agùnmọ́nì yìí rọ́pò ìyẹn náà ní bọ̀ bí gọ̀ǹgọ̀ sí òdì dàrí só yẹ kó wá èmi máa ń protect èèyàn pé tí wọ́n wà ṣé bá ní yóò lọ́pọlọ oògùn láàrin gbogbo èèyàn máa ní àmókè ní ìfẹ́ kó wọ́n gbé mi hàn abẹ́rẹ́ ìbọn náà wá ṣe gọ̀sìgọ́sì bó ṣe fẹ́ jókòó ṣe mọ̀ pé kí ló kọ́kọ́ kí nígbà tí Fatia lọ kí lórí àga tí olóko adó ń fi rí tí ń wọ pátá nígbà wá sí ìjókòó báyìí ẹ rí pé Fatia lọ kí ó fi tí kò lẹ́nu ó wá ṣẹ́wọ́ sí rọ́pò nígbà tí rọ́pò fẹ́ jókòó ó wá ti fi ọwọ́ kan ẹ lọ́wọ́ bẹ̀yẹn ó ti Fatia síwájú. ṣé ẹ jẹ́ kí a lè mọ́ sùn rí báyìí ń ròyìn bí Yorùbá lè mọ́ gan lè sùn rí torí ìjàlẹ̀ lọ́jà ní níbi òkú àlèmọ́ ìjàlẹ̀ lọ́jà ń bẹ̀ o yáhùn gan ẹ̀gẹ́ kẹ́yìn ẹ̀ ọ̀dẹ́ ti bẹ̀yìn ẹ̀ gan jẹ́ kó tó dé Àlùjànnà. Kí ni oòrùn tó fi ṣẹ́wọ́ sí rọ́pò pò kó máa bọ̀ rọ́pò jẹ́ bí ọmọ ọdún kan ni ó ṣe gbé àwọn ọmọ olóògbé àwọn ọmọ tó ṣe àwọn ọmọ Fatia kí tó gbé wọn sórí ìtàn àníwèrè ni ó wà sí ẹ̀yìn ẹ̀ ò lè dá. What ridiculous. Wọ́n tó bẹ̀rẹ̀ pé bá mo ṣe pé Wasiu ṣe Wasiu gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ orin I was in UK in the 80s. Boko ẹ̀ṣẹ̀ máa ń fi bikini wọ gbáyé mo ti mọ̀ pé kò ń wọ ṣòkòtò àwọn yẹn sọ pé kò ń wọ ṣòkòtò náà. Gbáyé kò tí ì lajú tó wá wọ nílé ẹ̀ nígbà yẹn lénó. Boko rẹ̀ ó ṣe mọ́ fi ni. Bí oko pẹ́ńdúlọ́ọ̀mù. Àwọn oníràkà tí àwọn àgbà òfurá dáradára tí wọ́n lè tó lé. Ẹ wù bẹ́ ṣe wù ẹ wá gbogbo yín wá wùwà bí bébíà ẹ wùwà bí bébíà bí ọmọ kindergarten. So n tó fẹ́ proof ni pé ní mo bí Fatia fẹ́ ó sọ̀rọ̀ sí létí nígbà yẹn pé dáàdì wa o ẹ kú ti màmá o ó wá ṣẹ́wọ́ pé sẹ́rẹ́kọ díẹ̀
yẹn gala àgbàmúrèrè ní ẹ̀rí pé bàtò fẹ́ jókòó síbi ẹ lọ́wọ́ bẹ̀yìn bàtò fẹ́ jókòó sí tan Wasiu ó fọwọ́ ti fatia dáná ẹ lọ́wọ́ bẹ̀yìn dáadáa ẹ dẹ̀ ṣókù bí ẹ pé yá ń dàgbà ni ó ti kí ya náà kúkú ti pẹ́ náà sọ àlè sọ pé ìgbéyàwó ló pa yá òun gan ti lo overtime ibi ò gbàdúrà ro arúgbó tèmi kó rí bẹ́ẹ̀ láìláì Jésù ò ní jẹ́ sórí irú pàtí yẹn next time jẹ́ kí n kọ́ ẹ Wasiu ẹgbẹ́jọ ni wá jẹ́ n kọ́ ẹ nítorí yẹ kó ṣe ni kó yẹ kó ignore àwọn méjèèjì kó concentrate on the guest téèyàn bá dẹ̀ wú ẹ̀ gbèsè orí ìtàn àwọn ọmọ wà ńbẹ̀ bébì wà nínú wọn wà gbé wọn sórí ìtàn ẹ̀rí pé gbogbo ẹ̀yin tẹ́ ń ló wá sí orí yín ti burú ẹ̀rí èèyàn dùn ọ̀dájú ọkùnrin ni yín iye owó kì í fún yín kì í da yín lókòwò ṣé kò lè sọ pé tó kàn bọ̀ mí ẹ bá mi kí tó kàn bọ̀ àlá ṣé torí nǹkan ẹ ṣe ń dò nìyẹn ayé yín ṣé tó má kì í yẹn ṣe fi ń gbowó báǹkì ni kì í ṣe pé Wasiu ẹ fún mi kì í ṣe pé Wasiu kò wáyé màjọ ìka ní Wasiu wo ni ò màjọ ṣé Wasiu yẹn jọ imbecile lójú yẹn àbójọ premature baby ó kàn jẹ́ ká ni ó kàn jẹ́ ìka ni kò wà bí ọmọdé ìka ni nǹkan méjì tí mo rò tó fi ṣe bẹ́ẹ̀ fún Fatia number 1 ṣé pé Wasiu máa ń sọ pé aṣọ tó ń bá gbé lẹ̀ ó kú bàbá ẹni tó lè fẹ́ lè ṣe rí pé àwọn ìyàwó òkè wọn lọ́kọ tó máa fi sílẹ̀ especially àwọn tó bá ti gbémọ fún wọn rẹ ní pé wọn mọ wọn sì rẹ ní pé wọn kò sí ètò níyàwó nù wọn bó lè dárúkọ 6 bí mo ṣe jókòó kódà ọ̀rẹ́ mi afa àwọn méga ní London wà nù wọn business ẹ̀ gan lọ sí ìgbà tó ń fẹ́ Wasiu ti gbé ṣú mi tiẹ̀ ọ̀dájú ọkùnrin ni èmi nígbà táwọn arádísìn tó ló ń bá mi sọ̀rọ̀ 3 hours ní chálẹ̀tì hòtẹ́ẹ̀lì tó wà mi ò jókòó mi ìdẹ̀wọ̀ ẹyin jú ẹ̀ bí ojú ló ṣe é sí ògo tí mo ṣẹ̀ṣẹ̀ rí lónìí 54 tí wọ́n rán yọ́gẹ mo fi ń lọ 64 máa jẹ́ kí Wasiu lò kí n lọ máa ta búrẹ́dì àgègè èmi ìyìn wojú rẹ̀ káfí sọ̀rọ̀ 3 hours ló ṣe máa ń ní mo bẹ́ẹ̀ ni sà mi ò wojú ẹ̀ o nígbà tó ní kí mo jẹun lọ́fẹ̀ẹ́ lótẹ́ẹ̀lì gan ní ìjẹun lọ́fẹ̀ẹ́ mo lọ ra oúnjẹ pẹ̀lú owó mi ni àwọn ilé ìmọ̀ ń lo ògo obìnrin ni in that case you are not a man you are wicked o ti dá enmity ọ̀tá sílẹ̀ láàrin àwọn méjèèjì o tó lé ojú ẹ dí níjọ́ yẹn lọ́ba wà ń bẹ̀ ìjòyè wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ wà ń bẹ̀ àwọn àfẹ́ wà ń bẹ̀ bóòdù tó ṣe ráyè rival game wáyé tó tún fi ráyè rivalry ìkànnì nítorí fi ṣe fún Fatia bóyá o ti mọ̀ pé èèyàn kan ń dó Fatia àbí lára àwọn olólùfẹ́ ló ń dó Fatia àbọ̀ rántí pé Fatia náà oníṣekúṣe ni olóbò pẹ́ẹ́lí so pé Fatia náà ọ̀rẹ́ family àbúrò Fatia ló ń fẹ́ ọ tẹ́lẹ̀ lẹ́jọ́ ń fẹ́ ra yín òun náà gba ọkọ àbúrò rẹ̀ ni kò sí tí fi ń ṣe yàn ẹ fi ṣó rẹ̀ òdìlé ni ó ráyè obìnrin méjì níbẹ̀ yẹn tẹ bá dẹ̀ wo fídíò yẹn dáadáa rọ́pò mọ́jú lọ mọ́jú bọ̀ ni rọ́pò kò lè pa kíní yẹn mọ́ra ló ń wú lọ ló ń wú bọ̀ àfi bí ẹyẹ gúnugún ló kówó èjìká sókè bẹ́ẹ̀ ní ń wú lọ ń wú bọ̀ Fatia sì ń smile díẹ̀díẹ̀ rọ́pò ń wú lọ ń wú bọ̀ ni pélé ní àjọ náà tán lèmi mú lọ́kọ orí ẹ̀yìn méjèèjì ti burú ó ti burú ká ní àwọn tó ti fẹ́ tó ti bímọ síwájú ó ṣe lọ́rọ̀ kan ṣe òkú àlìmọ́kọ́lẹ̀ lọ ṣe o carnival lẹ lọ fún boxing lẹ lọ fún ìjà lẹ lọ jàǹbẹ orí ọkọ yín tẹ̀dẹ̀ lọ́ba náà orí ẹ̀ ti dàrú
irú Wasiu ò gbọ́dọ̀ jọba ìlú kankan ó máa dàlú yẹn ru ni wàláhì tàlẹ́ ṣùgbọ́n aláṣùwà irú Wasiu ò lè jọba ìlú kankan. bó ṣe ó mọ̀ mú bó ṣe mú orí àgọ́ wòye ló mọ̀ làmọ́ ti Ìjẹ̀bú Òde Wasiu ò lè jọba the same thing náà ló ń ṣe láàrin àwọn onífújì yẹn náà ó ló máa polè wájà ó náà ló tún máa polóhùn kó wá mọ́ ẹjọ́ bẹ́rù ṣe pọ̀ tó òkú lẹ́lẹ́ lọ ṣe ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa níyàwó kí ló dé tó wọ́n press àwọn méjèèjì kí ló tó ń fi kan náà kan. wọ́n ló fẹ́ Fatia mọ̀ ìgbà tó wà nílé ẹ̀ àgbọ̀pọ̀ ní àlè kó tiẹ̀ wá lọ ní boyfriend mi ṣó yẹ kó o pe agùnmọ́ nìyé bígbà téèyàn bá pọ̀ ọmọ ọdún kan pé wá gba fídà pé wá jókòó kó mọ ní kúlù fẹ́yìn dẹ́n dó Wasiu ó ń Wasiu help agùnmọ́ nìyé náà tún lọ́pọlọ nípa àwọn àáfàá jókòó lọ́ba jókòó sójú òní tí mi ti máa jókòó sẹ́sẹ̀ wọ́n ní kó máa bọ̀ lónà sáré jókòó sórí ẹsẹ̀ alúrí yìí ti dàrú ẹ̀yin ọba tẹ́ ń fi Wasiu joyè ṣé ká sọ para yín ò yá ẹ má bínú dá ọba Àjẹ̀bú ẹ má bínú.